kábíyèsí Elédùmarè ọba kọdàyé ọba àṣẹ̀dá ọ̀run Elédùmarè tó ní ká máa lọ ká máa bọ̀ kó sì máa pa wá mọ́ ní gbogbo ìgbà kúrò lọ́wọ́ ewu gbogbo. Elédùmarè àwa ṣèbà fún ẹ o. Mo tún kí wa pé a kú dédé àsìkò yìí lórí ìkànnì Àrólé bàbá 1010 fètò níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lálájà ò balẹ̀ bí nǹkan ṣe ń lọ àwọn ìròyìn tó sòódó tí ó sì lẹ́jà àbákan nínú torí bí nǹkan bá ṣe ń rí gan-an la sì máa ń sọjú abẹ́ǹkó lórí ìkànnì yìí ní màá ṣe tàwa náà kọ́ Elédùmarè tí mo ti fọpẹ́ fògo fún òun náà ní í ṣe bẹ́ẹ̀ sátìlẹ́yìn gbogbo gbà fún wa bá a ṣe wá ń dúpẹ́ fọwọ́ Elédùmarè ọba kọ́dáyé àní ẹ máa kẹ́ ìtẹ́jọ́ olólùfẹ́ wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò lọ́rẹ́ yìí náà lẹ sọ wípé ká máa lọ á máa dé bá yín àìnílẹ̀ dé bá yín mọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè kò ní ṣẹlẹ̀ sẹ́mi àyànfẹ́ àtẹ̀yìntẹ̀jọ́ olólùfẹ́ wa ìròyìn fún ti àsìkò yìí náà mo tún ṣe bẹ́ẹ̀ mú wa o bí ìṣe mi ẹbọ ọkọ mi náà nu àyànfẹ́ Elédùmarè ó lè mí jẹ́ kókó níròyìn rèé ẹ jẹ́ máa sísọ lójú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ níròyìn. Tinubu máa farabalẹ̀ pẹ̀lú ìrọ̀rùn jáwé olúborí nínú ètò ìdìbò ọdún 2027 ìwòye sí tó kún fún ìròrí tó kù díẹ̀ káàtó òní onílágbárí o. Sunday Dare ló fèsì padà fún Baba Ahmed lórí ọ̀rọ̀ tó sọ nípa pé káàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu kó má wulẹ̀ gbìyànjú láti díje dupò ààrẹ. Látàrí ìkọlù tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue báyìí èyí tí àkọsílẹ̀ ènìyàn tó ti lé ní 16 tó ti jáde láyé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ó ti pèpè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n dóòlà ẹ̀mí ènìyàn 9 nínú ìjàmbá ilé alájà 4 tó ṣe bẹ́ẹ̀ yálulẹ̀ ní ìpínlẹ̀ Èkó nígbà tí àkọsílẹ̀ ènìyàn 2 pé wọ́n ti jáde láyé tó ti wà. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni mò ń lọ báyìí àrá tó le ló máa san pa ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga kan lásìkò tó ń ṣáàjì fóònù rẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀ṣun náà ni mo sì wà k'Elédùmarè kó máa ṣàánú wa kó sì máa pa wá mọ́ nínú ewu gbogbo. Odidi mọ̀lẹ́bí kan àti ọmọ ọ̀dọ́ rẹ̀ kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ kúkú òjijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣẹlẹ̀ sí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjà gbòòrò láàrin àwọn ọlọ́pàá àti àwọn jàǹdùkú ìpínlẹ̀ Gombe ọlọ́pàá kan gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nígbà tí jàǹdùkú kan náà tó papòdà níbi tí ọ̀pọ̀ mí tó ti ṣe bẹ́ẹ̀ tó fi ara pa nínú ìkọlù ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Tinubu máa farabalẹ̀ wọlé pẹ̀lú ìrọ̀rùn ni yóò sì fi jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 ìwòye sí tó kù díẹ̀ káàtó ó ní ìwòye sí rẹ̀ o. Sunday Dare ló fèsì padà fún Baba Ahmed lórí ọ̀rọ̀ tó sọ ní pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má wulẹ̀ gbìyànjú láti díje dupò fún ipò ààrẹ lọ́dún 2027 nínú ètò ìdìbò ọdún ọ̀hún. Gẹ́gẹ́ bá ṣe ti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí níbi tí ẹni tí ó jẹ́ olùdíje pẹ̀lú Peter Obi ti ń ṣe igbákejì olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 Yusuf Datti Baba Ahmed èyí tó ṣe lójú móhùnmáwòrán Arise TV níbi tó ti ṣe ní àlàyé wípé káàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu kó má wulẹ̀ dára rẹ̀ láàmú kó sì má ṣe bẹ́ẹ̀ fi àkókò rẹ̀ ṣòfò kó má bàa dojú ti ara rẹ̀ nínú ètò ìdìbò tọdún 2027 ó ṣe ní àlàyé lójú móhùnmáwòrán ọ̀hún pé gbogbo ìgbésẹ̀ káàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu tó ń gbé yìí ó ní àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ni ó ti sún wọn kan ògiri tó sì ti ṣetán láti di ìbò yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àléfà ó ní yóò dá fún ààrẹ kí ó ṣe bẹ́ẹ̀ fi ewé agbẹjẹ kó ṣe bẹ́ẹ̀ kó fi mọ́wọ́ kó má jáde dupò lọ́dún 2027 torí tó bá ṣe bẹ́ẹ̀ ìtìjú ńlá òní ó padà bá pàdé ó ṣe àlàyé eléyìí ní orí móhùnmáwòrán Arise àmọ́ ò nígbà tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ń lọ nílùú àti ètò ìròyìn Dare nìyún Sunday Dare ó ṣe ní àlàyé nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ibẹ̀ ló ti sọ nímọ̀ wípé ṣẹ̀rọ̀rọ̀ tí Datti Baba Ahmed tó sọ yìí ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni kò sì yẹ kó máa jáde lẹ́nu ọlọ́gbọ́n ènìyàn ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìrọ̀rùn àti ìfàyàbalẹ̀ ó ní yóò fi ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò tọdún 2027 àkàìmọye ẹsẹ̀ lóní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ní àṣeyọrí èyí tí kò ní jẹ́ kí àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà kí wọ́n fi bí sú olóore wọn tó bá di ní ètò ìdìbò tọdún 2027. Sunday Dare sọ̀rọ̀ ilẹ̀kùn níbi tó ti sọ nímọ̀ wípé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ìròrí èèyàn yẹpẹrẹ sí ni ìròrí rẹ̀ nípa àfojúsùn ètò ìdìbò tọdún 2027 tó ń kanlẹ̀kùn gbàgbàgbà yìí.
látàrí ìkọlù tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue èyí tí àkọsílẹ̀ ènìyàn tí kò dín ní mẹ́rìndínlógójì náà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti pèpè fún ìrànlọ́wọ́ ìjọba àpapọ̀. Gómìnà ní ìpínlẹ̀ Edo Yasinth Alia oní ó mà ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti lè jẹ́ kí ètò ààbò tó gbópọn àti èyí tó múnádóko kó túbọ̀ wà ní ìpínlẹ̀ Benue lẹ́yìn ìkọlù tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe sí ìjọba ìbílẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àárín ọjọ́ méjì síra wọn èyún lánàá tí ń ṣe ọjọ́ kejìdínlógún inú oṣù tá a wà yìí àti ọjọ́ kẹtàdínlógún inú oṣù tá a wà yìí bákan náà ní ìjọba ìbílẹ̀ Ukumu àti Logo ní ìpínlẹ̀ Benue nínú àlàyé rẹ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí àwọn ìjọba ìbílẹ̀ méjèèjì ó mà korojú tó sì ní inú òun bàjẹ́ pẹ̀lú bí àwọn Fúlàní darandaran ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn ènìyàn náà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìjọba ìbílẹ̀ méjèèjì lásìkò náà ó ṣe ní àlàyé pé àwọn ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ran àwọn lọ́wọ́ tí ètò ààbò tó péye yóò fi wà ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Benue bẹ́ẹ̀ náà ló tún wá rọ àwọn ènìyàn náà wípé wọ́n kú sùúrù wọ́n sì kú àtẹ̀mọ́ra ṣùgbọ́n sùúrù tí wọ́n ti ní yìí náà ni kí wọ́n sì máa ní lọ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ sọ dímọ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ láti dá ìjà náà padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn náà onítorí tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún yóò tún búrẹ́kẹ́ ju báyìí lọ ó ní àwọn yóò gbé ìgbésẹ̀ òfin níbi tí àwọn yóò ti fi ìyà jẹ àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì fi ojú wọn hàn dé tí wọ́n kọjú wọn sí ilé ẹjọ́ láti jẹ̀yà wọn ní abẹ́ òfin lórí bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ìkọlù ní lemọ́lemọ́ ló ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue láti ọdún tó ti pẹ́ sẹ́yìn níbi tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ kò dín ní ènìyàn tí òǹkà wọn ti jẹ́ 300 òní wọ́n ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé láàrin ọdún kan sí kejì tí ìkọlù àwọn Fúlàní darandaran tó ti ń ṣẹlẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Benue bákan náà ní ti ìpínlẹ̀ Plateau níbi tí àkọsílẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìkọlù táwọn Fúlàní darandaran ọ̀hún wọ́n ti ń ṣe sáwọn ènìyàn náà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ méjèèjì tá a mẹ́nubà yìí. Wọ́n dóòlà ẹ̀mí ènìyàn 9 nínú ìjàmbá ilé alájà mẹ́rin tó ya lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bá ṣe ti mú ìròyìn náà wá lóòrọ̀ tèmi níbi tá a ti sọ dímọ̀ wípé lágbègbè Òjòdú Bẹ́gà ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní nǹkan dédé agogo 6 òwúrọ̀ lásìkò tó ní kúlùkù tí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn láti máa tẹ̀síwájú nínú káràkátà lọ́jọ́ ti tèmi nínú àlàyé tá ṣe ilé alájà mẹ́rin ọ̀hún ó ní wọ́n sọ dímọ̀ wípé òkè kínní òkè kejì tó fi di òkè kẹta ó ní wọ́n ti pàtì tí wọn ò gbé bẹ̀ mọ́ látàrí pé ilé náà ó ti di ẹgẹrẹmìtì láti ti pàtì láti bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ilé tó kẹ́ àjà tó wà nísàlẹ̀ pátápátá ó ní wọ́n ṣe ní àlàyé wípé wọ́n fi ń ta oúnjẹ èyí tí wọ́n pe orúkọ ilé oúnjẹ náà ní Equal Right Restaurant níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé ibẹ̀ ni àwọn ènìyàn náà ni wọ́n wà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ta oúnjẹ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ burúkú òun náà wá ṣẹlẹ̀ ní èní ní nǹkan bí dédé agogo 6 òwúrọ̀ níbi tí wọ́n ti sọ bí wọ́n wípé àkọsílẹ̀ ènìyàn 9 ó ní wọ́n ti dóòlà lọ́wọ́ ikú òjijì lábẹ́ ilé náà lásìkò tá a fi ń kó ìròyìn jọ tó sì sí ní àlàyé pé àwọn 2 ó ní wọ́n ti gbẹ́ ikú jẹ lọ́wọ́ ẹbọra àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pàkítímọ́lẹ̀ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì gbìyànjú pẹ̀lú agbára wọn tí wọ́n fi dóòlà ẹ̀mí ènìyàn náà bẹ́ẹ̀ ni wọ́n fún wọn ní ìtọ́jú wàrà ṣẹ̀ṣà ní inú ọkọ̀ gbọ́lá rẹ̀ èyí tí wọ́n gbé rìn kó tó di pé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn wàyí o a ṣe àfihàn fídíò rẹ̀ fún yín lẹ́yìn tá a bá ṣe bẹ́ẹ̀ mú ìròyìn tàsìkò yìí wá sí òpin. Ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní mú lọ báyìí ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ pẹ̀lú bí àrá bó ṣe ṣán pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún lásìkò tó ń cháàjì fóònù rẹ̀ lọ́wọ́ nípínlẹ̀ náà tó jóun sí ń lọ. Ọmọ akẹ́kọ̀ọ́ onípele kínní ilé ẹ̀kọ́ gíga ti ìlú Iléṣà tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ètò orúkọ rẹ̀ ní Gbọ́láhàn Òjó ó mà ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé lánàá tí ń ṣe ọjọ́ 18 inú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ilé ìgbé ọmọ ọ̀hún èyí tó ń bẹ ní ìtòsí Prototype Engineering Development ní agbègbè
tí ó wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlẹ́ pé òjò kan ni ó ń rọ̀ lásìkò náà tí akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì gbá géèmù lórí fóònù rẹ̀ lásìkò tó ń gbá géèmù yìí níṣe ni ó tún cháàjì fóònù náà pẹ̀lú iná mọ̀nàmọ́ná kó tó di wípé àrá tó le kan ó san tó sì kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú ẹlẹ́tírísítì nílò èyí tí ó mú kí ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà kó ṣe bẹ́ẹ̀ kó bá ìṣẹ̀lẹ̀ àrá tó le tó sàn ọ̀hún tó bá lọ. Àwọn aláṣẹ ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún wọ́n ti fìdí ìròyìn náà wọ́n ti fi múlẹ̀ níbi tó ti ní wọ́n ti gbé akẹ́kọ̀ọ́ ọ̀hún táwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ti gbọ́ sí ìròyìn náà wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí nígbà tí wọ́n sì fi ọ̀rọ̀ ẹ̀ wá sọ̀yà pé àwọn yóò gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí olóògbé akẹ́kọ̀ọ́ ọ̀hún lásìkò tí wọ́n ń kojú ìṣòro èyí tí ó le yìí. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní ìlú Iléṣà ọ̀hún nílé ẹ̀kọ́ gíga náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun náà ni mo sì wà báyìí tí ìgbéra kúrò bẹ́ẹ̀ kí Olódùmarè kó máa ṣe bẹ́ẹ̀ ṣàánú wa kó sì máa pa wá mọ́ kúrò lọ́wọ́ ewu gbogbo. Odidi mọ̀lẹ́bí kan àti ọmọ ọ̀dọ̀ wọn kan ní ikú òjijì ló ti pa báyìí látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé nípínlẹ̀ ọ̀hún. Bàbá àti ọmọ rẹ̀ mẹ́ta pẹ̀lú ọmọ ọ̀dọ̀ kan èyí tí wọ́n jọ ń gbé papọ̀ tá sì jọ ń ṣèrìn àjò ó ní ikú ti pa ojú wọn dé báyìí ní inú ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà márosẹ̀ Ifẹ̀ sí Iléṣà ní ọjọ́ Sátidé tí ń ṣe èní ọjọ́ 19 inú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun Agnes Ògúngbèmí ó mọ̀ sọ́dúnmọ̀ wípé ìjàmbá ọkọ̀ náà ó ní ó wáyé pẹ̀lú bí ọkọ̀ tírélà kan bó ṣe yà kúrò ní ojú ọ̀nà tiẹ̀ tó sì lọ rèé yàbá ọkọ̀ Toyota Hilux èyí tí àwọn mọ̀lẹ́bí mẹ́rẹ̀ẹ̀rin àwọn mọ̀lẹ́bí yìí èyí tí wọ́n wà nínú rẹ̀ ìyàwó bàbá ọ̀hún ó ní wọ́n ní ó ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà nígbà tí wọ́n sì ṣe ní àlàyé pé bàbá àtọmọ rẹ̀ mẹ́ta tó fi mọ́ ọmọ ọ̀dọ̀ wọn ó ní wọ́n ti gbé ìkúrújẹ lọ́wọ́ ẹbọra báyìí ilé ọdún ni wọ́n ṣe ní àlàyé wípé wọ́n ń lọ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣọ́ aláàbò sọdúnmọ̀ wípé àwọn nǹkan táwọn bá nínú ọkọ̀ wọn ó ní wọ́n ti ní àkọsílẹ̀ owó tó tó 508,000 ní ara inú tí wọ́n bá nínú ọkọ̀ náà. Wàyí o wọ́n ti gbé àwọn òkú tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ papòdà lọ sí ilé ìgbókùpamọ́sí ti ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó sì sọdúnmọ̀ pé àwọn ń retí àwọn mọ̀lẹ́bí wọn láti jáde wá wọ́n sì wá gba àwọn òkú náà láti ṣe ìtọ́jú bó ṣe tọ́ àtèyí bó ṣe yẹ fún ìgbà ìkẹyìn fún wọn. Ìjà ìgboro láàrin àwọn ọlọ́pàá àti àwọn jàǹdùkú ìpínlẹ̀ Gombe. Ọlọ́pàá kan ti gbé ìkúrújẹ lọ́wọ́ ẹbọra pẹ̀lú jàǹdùkú kan nígbà tí àwọn míì tí wọ́n ṣe bẹ́ẹ̀ farapa yamayama. Lágbègbè tápè ní Kumbuya quarters ìjọba ìbílẹ̀ Gombe ní ìpínlẹ̀ Gombe gangan fúnra rẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún táwọn yìí ní nǹkan bí dédé agogo 10 alẹ́ ọjọ́ yìí. Nínú àlàyé tí Zagazola Makama èyí tó ṣe ó sọ bímọ wípé àwọn agbófinró ìtàn gbógun ti ìwà ọ̀ràn dídá ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ sí pàtírò káàkiri èyí tí ọlọ́pàá Inspector Isa Buba tó ṣáájú àwọn ènìyàn náà fún pàtírò tí wọ́n ń ṣe ọ̀hún. Wọ́n ní kété tí wọ́n dé agbègbè Kumbuya yìí ó ní àwọn jàǹdùkú kan náà ṣe bẹ́ẹ̀ ya bò wọ́n pẹ̀lú àdá àti ohun ìjà olóró oríṣiríṣi lọ́wọ́ wọn tó sì ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá náà níbi tí wọ́n ti ní wọ́n ṣekú pa ọlọ́pàá Ahmed Mohammed ẹni ọdún 28 ní àsìkò náà ó ní àwọn ọlọ́pàá náà gbìyànjú láti ja àjàbọ́ kúrò lọ́wọ́ àwọn jàǹdùkú náà èyí tó mú kí ọlọ́pàá tó pe orúkọ rẹ̀ ní Aliyu Nura tó yìnbọn lu arákùnrin tó ń jẹ́ ọ̀kan lára àwọn jàǹdùkú Umaru Musa ẹni ọdún 25 ní bó ṣe yìnbọn lù báyìí ni òun náà gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Àwọn dókítà ní ilé ìwòsàn tàbí àwọn ènìyàn méjèèjì lọ náà fi ìdí ikú wọn tí wọ́n fi múlẹ̀ ohun ìjà olóró oríṣiríṣi ni wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn náà kó tó di wípé ọ̀rọ̀ náà ó padà wá sí ìtura báyìí lẹ́yìn tí àwọn
jàǹdùkú ọ̀hún tí wọ́n na pápá bora pẹ̀lú bí ẹ̀mí àwọn ikọ̀ méjèèjì bí ó ṣe ṣe bẹ́ẹ̀ bó ṣe bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ìwádìí fi hàn pé arákùnrin tí ó ń jẹ́ Haruna Kaura ó ní ó gbé ìgbésẹ̀ tó sì ṣe àtìlẹ́yìn fáwọn jàǹdùkú ọ̀hún wípé kán lọ ṣe ìkọlù sáwọn agbófinró lásìkò tó ń ṣe pàtírò ní gbogbo kọ̀rọ̀kọ́ndú agbègbè náà, èyí tó ti mú kí ikú ènìyàn méjì kó wá sáyé báyìí nígbà tí àwọn míì tí wọ́n fi ara pa lára wọn kó tó di pé wọ́n na pápá bora ní ìpínlẹ̀ Gombe. Kídùn kọ́pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ó ní ẹ ṣé ọlọ́bẹ̀ ṣé ẹ̀yin tẹ́ bá wà jẹ́ ẹ kú àìbínú títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì àrólé bàbá 1010 TV 2. Ó kọ́ mi ò ní yípadà o, àyànfẹ́ Elédùmarè náà ni mo kí a pé a kú ìmúra òpin ìsinmi òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ báyìí. Òun náà ni Ọlọ́run ọba yóò máa fún wa sí àsìkò ìmúra ọdún àjíǹde ọdún ayọ̀ náà òun láti máa ṣe bí mo ṣe ń tẹnu mọ́ látòórọ̀ àní kẹtẹwọ ọdún kẹtẹ sí akàròyìn Elédùmarè yóò sì máa bùkún oníkúlùkù wa. Ó dàbọ̀ fún tásìkò yìí. Sorry, Mom. God, go ahead.
Hey.